Sunday Igboho Ọ̀wàlà asọ̀rọ̀ jáàmù lórí burúkú. Ẹ gbà yí ẹ̀wò ẹ bá wa dá sí. Orí ètò tá ti máa mú gbogbo bó bá ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wá fún yín. Ẹ̀yin ènìyàn wa, fídíò eléyìí tá mú wá fún yín lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí orúkọ wa. Ẹ gbà yí ẹ̀wò ẹ bá wa dá sí. Ẹ jọ̀wọ́ bí ẹ bá ṣe ń wo fídíò yìí tán, ẹ bá wa fi kọ́mẹ̀ntì yín sí abẹ́ comment section. Kí ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sórí YouTube channel yìí kí ẹ̀yin náà lè máa mọ gbogbo àsìkò àti ìgbà tí a bá gbé fídíò tuntun jáde. Ẹ̀yin ènìyàn mi, ẹ bá mi pé Sunday Igboho Ọ̀wàlà asọ̀rọ̀ jáàmù lórí burúkú. Ọ̀rọ̀ tó sọ́sọ́sọ́ kò ó ní dàgbàlagbà máa kókó rẹ̀ níjànú. Mélòó gan ni Igboho tó ti ń tàbí bọ́sà. Gbogbo ilé tó kọ́ sí ìlú Igboho kò ju 6 lọ, ojúlé 6. Olórí burúkú ìgbà tó sọ pé wọ Yorùbá nation náà kí ni mo sọ? Mo ò ever support Yorùbá nation torí mo mọ̀ pé Yorùbá ló worst jù ní gbogbo tribe Nàìjíríà. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó wà lásọ. Ẹ ṣá ń gbọ́. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó wà lásọ. Bí wọ́n á farabalẹ̀ fún lédi ilé sí ọ̀rọ̀ ẹ̀. Alákọ̀ọ́kọ́ náà wo bó ṣe ń pariwo bí gbàgbọ́ pé bàbá ẹ̀ wà náà wọn tó fẹ́ gbé presidential candidate. Ó máa ṣe o. Ẹlẹ́ẹ̀kejì, mo kí gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìgbòho, mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pátápátá, akọni ní torí pé ẹ bímọ tó ṣe é fi yangàn. Bẹ́ẹ̀ ni. Bukky Jesse, bí ìmọ̀ kan tó máa ń ṣẹ̀yìn obìnrin kan, àwọn oyún tó bá yẹ kẹ́ fi ṣe menstruation dànù, àwọn lẹ máa ń bí. Irú ẹ̀ lọmọ ìwà yìí. Ọmọ yìí dẹ̀ fàáyìn o. Ta ló wá yí kádàrá ẹ̀ padà sí bó ṣe wà ìwà ìfìrí Ọlọ́run. Bó ṣe lẹ́wà tó. Ṣé rí alákọ̀ọ́kọ́ náà máa kí olóyè Adéyẹmọ torí pé ìrànlọ́wọ́ tẹ́ ṣe fún wa lọ́jọ́ náà lọ́hùn nígbà tí Boko Haram dojú ẹ̀. Ẹ sèfù àwọn ẹ̀mí kan. Tá a bá tiẹ̀ rí nǹkan míì àárí yẹn. Ẹ ṣe. Ẹlẹ́ẹ̀kejì, ẹ má tún bínú sọ́mọ yín o. Bàbá mi gbọ́dọ̀ parọ́ fún yín. Bọ́mọ tí ẹ bá ti róbìnrin tó ń vibrate bí eléyìí, ìyà oko ń jẹ ni, òrókódó ni. Ẹ̀yin náà wo bó ṣe ń sọ̀rọ̀, bó ṣe ń shake body. Obìnrin tẹ́ bá ti rí tó ń fi gbogbo ara kanra, ẹ mọ́ dára yín láàmú, ìyà oko ń jẹ ni. Mo fi Ọlọ́run búra. Nǹkan tó ń ṣe nìyẹn. Ẹ dẹ̀ wá mọ̀ pé ẹni bá nírú ẹni yóò mọ ìyẹn ni. Ẹ̀yin níyàwó ńlé, olóyè, single mother ni ọmọbìnrin yìí. Single mother tiẹ̀ tó wá worst débi pé Bukky Jesse ṣọ́ ti gba ọmọ rẹ̀ tó rọ́ọ̀bù tó ń bẹ lẹ́wọ̀n ṣá. Ṣó ti gba ọmọ ẹ̀ tó wà lẹ́wọ̀n. Ìyẹn ló yẹ kó mọ bá rán. Irú ẹ̀ ò sí nínú ẹni tó lè sọ̀rọ̀ ìlú torí pé ìwọ tó to ọ̀rọ̀ ilé ayé títí ẹ ó lè to ọ̀rọ̀ ìlú. Irú rẹ̀ ò sí lẹ́yìn ipò tó yẹ kó mọ bú olóyè Adéyẹmọ. Ó rí bí mo ṣe ń sọ̀rọ̀, I'm a mature man. A gbọ́dọ̀ dá ẹ lóhùn pẹ̀lú bó ṣe ń gbó bí ajá yìí. Tá bá dá ẹ lóhùn bí eléyìí, á jẹ́ pé bí ìgbà tó bá sọ pé ìkan làwa méjèèjì ni. Àmọ́ mo rí pé kí n lè ṣàánú ẹ díẹ̀. Ṣé rí mo wá fẹ́ sọ kinní kan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bú olóyè Adéyẹmọ tẹ́ ń jáde sọ̀rọ̀. Alákọ̀ọ́kọ́ wa nítorí àjà ni wọn jẹ́ kóun lọ bí kinní kan. Bọ̀ mo observe pé gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo yìí. Ẹ rántí pé Atiku Abubakar ó lọ́mọ. Ẹ rí pé ọmọ ẹ̀ ò sí nínú àwọn tó ń bá yín gbó bí ajá. Ẹ rí pé Peter Obi náà òun náà lọ́mọ. Ẹ rí pé ọmọ rẹ̀ ò sí nínú àwọn tó ń bá yín gbó bí ajá. Ẹ̀yin ọmọ tálíkà yìí náà ni wọ́n fẹ́ mú 10,000 dé ojú yín máa tún clear. Kò yé yín. Àmọ́ nǹkan tó ń ṣe olóyè ni pé tí Yorùbá ọmọ akọni, ọmọ Oòduà, ọmọ Káàárọ̀ Oòjíire, tá a bá rí opportunity wa nísìn, tá a bá lò, tá a fìmọ̀ ṣọ̀kan, á padà yí wa lọ́wọ́ tó bá yá nítorí pé tágbára bá padà sọ́wọ́ àwọn ará bí ìyà tí wọ́n fi kọ́, wọ́n fi continue. Ìyẹn aspect yẹn làwa rí. Àánú àwọn ọmọ Oòduà dẹ̀ ń ṣe wá nítorí pé tí Fúlàní bá padà gbàjọba, wọ́n mọ̀ pa yín nípa ìyà o. Ẹ mọ̀ pé wọ́n ní project láti pa Yorùbá run ṣá. Ẹ mọ̀ àbí kò tí yé yín àbí ó dáa. Tó bá dọjọ́ wájú, ẹ wàá mọ̀ bóyá betrayer ni ọmọ Adéyẹmọ àbí àánú yín ló ń ṣe. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ kò nídìí à ń pariwo mọ́ra wa mọ́. Ọ̀rọ̀ Tinubu wọlé Tinubu ò wọlé kọ́ ló yẹ kó díjà lẹ̀. Ǹjẹ́ tí ẹ̀ gbárùwò tó pọ̀ lọ́dọ̀ àwọn ọmọ Ìgbò bí kì í ṣe ẹ̀yin ọmọ àlè ọmọ ìyẹn ọmọ ìran kíran táwọn ìyá yín lọ dóko nínú oyún tó miss another person sperm mọ́ oyún tán ní tí ìbá ń ṣe pẹ́yìn. Àwa tá a dẹ̀ jẹ́ tán bí wa ní original blood, àwa ní adá tiwa mọ̀. Ẹ̀yin ní ká mọ̀ dà mọ̀ pé eléyìí tó bá wù yín lẹ lè ṣe, eléyìí tẹ́ ṣe tó wù yín lásìkò Buhari ṣé kò bu yín lọ́wọ́ ni. Ẹ̀yin náà wò láti 1960 ẹ lọ wọnú Yorùbá, kẹ lọ wọnú history Yorùbá sí president Ọbásanjọ́ yìí ṣe ọmọ Yorùbá ọmọ Ìgbò ni o. Ó náà wọn ọmọ irọ́ ni bàbá ń pa ọmọ Ìgbò ní history of Ìgbò ní tẹ́ bá wo gbogbo ọmọ ẹ̀ tó bí ẹ wo structure bàbá ò jọ ọmọ Yorùbá rárá. Oníkálùkù dá tiẹ̀ mọ̀.
ẹ mọ iye àwọn nǹkan tí bàbá Ọbásanjọ́ gbé tà nígbà tí bàbá Ọbásanjọ́ wà ní president. Ẹ̀yin ọmọ ẹ̀kẹ́ tó dá sọ̀rọ̀ politics ẹ jẹ́ kí ẹ lọ súnmọ́ àwọn tán nímọ̀ ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ òṣèlú. Kò sóṣèlú lára yín ṣe ń gbóná tẹ́ bá ti rí pé ẹnìkan gba báyìí ó tún wá gba báyìí. Ẹ mọ̀ pé life is a game. Ẹni tó bá ti mọ̀ pé life is a game ó máa understand nǹkan tó wà ńlẹ̀ yìí, torí pé wọ́n dàbí ọgbọ́n láti gba agbára lọ́wọ́ Yorùbá ni àwa la gbé Nàìjíríà dání. So táwa náà bá wá tètè dàbí ọgbọ́n lásìkò yìí láti gba agbára náà padà, yóò bu yín lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀ gbóbi ajá. Ẹ kúkú kúrò nù yàrá yín, ẹ jáde síta ẹ ń kórí pamọ́ ni. Ẹ bá ti rówó dátà ẹ ṣe belebelebele, ẹ bá ti wá sọ̀rọ̀ tán ẹ mọ̀ rìn ẹ mọ̀ wẹ̀yìn. Bukky Jesse lọ wá solution sí ọmọ ẹ tó ń bẹ lẹ́wọ̀n, kó lọ wá bó ṣe máa gbà á sílẹ̀. Fọ̀rọ̀ olóyè Adéyẹmọ sílẹ̀, kó fọ̀rọ̀ òṣèlú sílẹ̀, torí pé kí ni ilé títì ẹ gan òtò. You are not normal. Bó ṣe wà kíní yẹn ti ń affect ẹ débi pé o ti ń ní àwọn mental health kan, o ti ń ní bí ìgbà téèyàn bá ṣe pé èèyàn ti ń ní àrùn ọpọlọ. You are not normal. You are not normal. Go and find solution to your problem. Olóyè Sunday Igboho is not your problem. Nigeria politics is not your problem. Kí ni ìdí tí wọ́n gangan fúnra rẹ̀ fi gbọ́mọ rẹ̀ lọ lóyìnbó tí ìlú ìbá da? Àwa ní àwa ló kàn, ẹ wá ń bínú. 4+4 gbà bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn, kò sí nǹkan tẹ́ máa ṣe sí. Tó bá ní nǹkan tó máa ṣe sí tó bá ti di ọjọ́ tó fẹ́ dìbò presidential bọ́ọ̀tà náà, ẹ nídìí ariwo ọ̀rọ̀ social media kọ́. Ẹ̀rí yìí sì ń pa mí, ẹ fẹ́ gbéná wojú olóró, kò sí wàhálà, ẹjọ́ dọjọ́ náà náà. Ẹ bá tiẹ̀ wù yín kẹ́ ẹ fẹ́ kú, ìbá tiẹ̀ wù yín kẹ́ ẹ jábọ́ lórí ọ̀pẹ, Tinubu máa wọlé second time. Ó nídìí tó pọ̀ rẹpẹtẹ tí ò lè yé yín. Kò dẹ̀ ń ṣe gbogbo ọ̀rọ̀ aṣọ là ń sá lórùn. Ìgbà tí Buhari fẹ́ ṣẹlẹ̀ kejì kò sí mímì kan tó mí, ó sì wọlé, ó sì continue project ẹ̀ lórí ọ̀rọ̀ àti máa pa Yorùbá. Buhari náà dá lénìí, ẹ jẹ́ ká ṣe dáadáa o. So ṣe rí pé nínú ọ̀rọ̀ ìbáyìí sìn, solution to your problem, Bukky Jesse, solution to your problem ni mo mẹ́nubà ní ìbú ẹ̀. Nǹkan tó ń ṣe ẹ́ ni mo sọ fún ẹ, lọ gba ọmọ ẹ lẹ́wọ̀n. Báwo lọmọ ẹ ṣe máa rọ́ọ̀bù tá ní bàbá ọmọ yẹn? Ṣàbí wà ẹ lọmọ mú tọmọ fi dèrò ẹ̀wọ̀n lójú ayé ẹ. Ṣé rí ẹ̀yin obìnrin wọ̀nyí tẹ́ ẹ bá ti jáde bẹ́ẹ̀ ìgbà tẹ́ ń bú Àgbàlá Gabriel tí mo sọ fún yín, mo ní gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń bú Àgbàlá Gabriel ẹ̀ kò sẹ́nìkan nínú yín tó lọ́kọ lé, single mother nìyí. Tẹ́ ẹ bá dẹ̀ rí life of single mother, ibi tó bá ti ń bú ọkùnrin náà máa ń láìkì láti dúró sí. Ẹ wọ́n bọ́ ṣe mú bàbá Ìjẹ̀ṣà sọ́wọ́, bàbá Ìjẹ̀ṣà ṣe gbá, bàbá Ìjẹ̀ṣà ṣàwo, bàbá Ìjẹ̀ṣà ṣe kò bá àwọn kan tó ń bẹ lọ́hùn kó tó padà sẹ́wọ̀n. Ó wọ́n ṣe o, wọ́n máa dá sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yẹn ni torí ọ̀rọ̀ sexual something lẹ pé, àmọ́ gbogbo alájọ rí kámẹ́rà yẹn àfọ́ lójú. Mo lè kíìsì ọmọ mi lọ́wọ́ kí n kíìsì ọmọ mi lẹ́ẹ̀kẹ́ gan, kì í ṣe ìyẹn, ò ń ṣe sexual something. Ó ẹfọ ọmọ tìyẹn ní kó wá àti fíìmù, ó sì kíìsì ọwọ́ ẹ̀. Ẹ wá ní sexual nítọ̀. Ọlọ́run ló ń dájọ́ ẹni tí ó ń fẹ̀yìn pín ẹran. Àmọ́ Bukky Jesse mọ́ sọ̀rọ̀ sí olóyè Adéyẹmọ mọ́ kí iṣẹ́gbẹ́ ẹ̀, kí iṣẹ́gbẹ́ bàbá rẹ̀, torí bá àwọn bàbá rẹ̀ gan nípa nílẹ̀ yìí, tá bàbá rẹ̀ ńlẹ̀ yìí. Ṣé o lè dárúkọ bàbá ẹ̀ bóyá ó máa wà recognize? Torí pé olóyè Sunday Igboho wà recognize ló ṣe ráyè ìrìnà rí wọn kó bu wọn. So bàbá mi, ara ọpẹ́ ni fọ́lọ́run pé ẹ̀ ń rí àwọn èèyàn láti jáde bu yín. Tíràwọ̀ yín ò bá tàn, kí lẹ máa ṣe sí? Ká dúpẹ́ lọ́wọ́ ayé tó rí ẹni tó yé ayé rí, ó sàn jẹni táyé gbàgbé lọ. Olóyè Adéyẹmọ bó ṣe jẹ́ gangan nìyẹn. It's either you accept or you take it. You cannot leave it. Báyé dẹ̀ ṣe máa sọ̀rọ̀ yín, bọ̀ nítorí pé àwa sẹ́ẹ̀tì àwa tá a bá jẹ́ èèyàn láyé, níre láyé ń sọ̀rọ̀ àtàrí, àwa máa sọ̀rọ̀ yín ní dáadáa ni pẹ̀lú gbogbo àwa olóríire tó kù. Wọ́n ṣe rí àwọn onídàkejì, onílára ò ní tán láyé bí kì í ṣẹni tó bu ọbẹ̀ kékeré sẹ́kọ̀ọ́ tó náà ń fọbẹ̀ kékeré jẹ ẹ̀kọ́ mẹ́fà. Báwo ló ṣe máa ṣe? So Olóyè Adéyẹmọ, calm, continue your good work. I support you 100%. Tẹ́yìn bá ṣe wà láyé yìí, Olóyè Adéyẹmọ, mo wà pẹ̀lú yín bàjẹ́bàjẹ́. Mo wà pẹ̀lú, I like your way. Mo sì mọ́ ń bẹ lọ́hùn pé nìkan mo ní àkọlọ́mọ yí ọ̀rọ̀ ìpátá kúrò lára mi. Ìpátá tó ń bẹ lára mi mo láìkí ẹ̀ bàjẹ́. Mo rẹ́ níbi ìjọba mi. Ìpàdé wa bí ẹ mọ́ bínú sọ́mọ yẹn, bàbá ọmọ yẹn nídìí oko ni. Bóyá jẹ́ nìyẹn, ìpàdé wa. Kò ní dá fẹ́ni tó bá tún gbé Sunday Igboho ṣépè pé ó lọ ń campaign fún Tinubu. Nígbà tí bàbá ń sá káàkiri Germany, sá káàkiri Japan, ta ló ń pààyàn sọ́dọ̀ bàbá yẹn ń sọ́kà tí bàbá di mùsù? Ta ló jáde fún bàbá ń gbà yẹn? Ta ló jáde fún bàbá? You dey find real Yoruba gist, culture, truth, and vibes. Now here it is. Arole Baba 10 Media. No dollar. Subscribe. Sharp, sharp.
ìrédé láti iléeṣẹ́ ìjà ẹkùn security alert, iléeṣẹ́ tó ń ṣèpèsè àwọn ẹ̀ṣọ́ aláàbò tó dúró ṣinṣin fún ilégbèé, ilé ìtura, iléeṣẹ́ àbí ibùdó ìtajà ẹni. ìjà ẹkùn iléeṣẹ́ ìjà ẹkùn security alert ló ń kéde fún gbogbo àwọn tó bá fẹ́ gba àwọn ẹ̀ṣọ́ aláàbò security àbí gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ láti bá wọn ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò yẹn security. ọ́fíìsì wa ti wà ní Òkèṣídà ládùúgbò tó kọjú sí ààfin ọba Òṣèmọ̀wé ìyẹn town hall nílùú Oǹdó. bẹ́ẹ̀ làwọn ẹ̀ka ọ́fíìsì wa míì tún bẹ nípínlẹ̀ Oǹdó. bóyá ẹ̀yin wá nílò àwọn ẹ̀ṣọ́ aláàbò tàbí ẹ sì fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ ìjà ẹkùn security alert gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò, ẹ máa bọ̀ tààràtà sí ọ́fíìsì wa àbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà yìí 0906 064 7821 tàbí 0811 242 56285. kàn sí ìjà ẹkùn security alert lónìí, ètò ààbò rẹ̀ dájú nítorí bẹ́ẹ̀ ọkọ̀ kẹ́ran kó bẹ́gìjà sẹ́kùn yóò fẹ̀jẹ̀wẹ̀. Lóbi àkọsílẹ̀ rẹ̀ ti dúró rí owó bàbá dàmí lọ́la o. Àkọsílẹ̀ rẹ̀ ti dúró. Oyè owó bàbá àdánù. Ìdíkọ̀ oníjà láyé orí owó bàbá Lámì ọlá. Happy Maharaji. Happy. Let us put our hands together to the front of all creation. We thank Maharaji so much for this grace that has brought Ìdíkọ̀ oníjà láyé. I'm son of our father Sadhguru Maharaji. Before the father of creation, this moment, Papa Chief Adeyemo Igboho. Let's put our hands together for Sadhguru Maharaji. To the high center of the universe, Sadhguru Maharaji village, to see Father Maharaji, beg Maharaji bless to bless the entire creation at this moment. Bolo Shri Sadhguru Maharaji Jai, Bolo Shri Sadhguru Maharaji Jai, Bolo Shri Sadhguru Maharaji Jai. kì í ṣe pé èèyàn ń bẹ̀yàwó àjọ pé iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ torí ìyá ní ti pọ̀ jù
fún yàn lóúnjẹ jẹ tó mu tó fún ilé tó gbé tó tún wá ní kí onílé kó kúrò kí la dé o ọlọ́run ló ní ilé o báwo ló ṣe rìn ọ̀rọ̀ tí ń bẹ lè jẹ́ pé ẹjọ́ bá ti sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ni wọn ò ṣe léṣe máa bá mi bẹ́ẹ̀ni wọn ò yọ níbi iṣẹ́ wọn á jù kù sí bẹ́ẹ̀ni ìwọ̀n ibi tá a bá dé ẹgbẹ́ pẹlẹpẹ aláàjì tó ń jẹ́ ká ríra ó dẹ̀ fi hàn pé kò síbi tá a lè fi wúrà pamọ́ sí bẹ́ẹ̀ni yóò máa ṣe kí ni Ramadan ni bẹ́ẹ̀ ni a pé kí ni ọ̀rọ̀ àná ó fi hàn rẹ̀ nílùú Ìbàdàn yìí náà ni bí tí wọ́n gbọ́rọ̀ dé ń jọ́ ni pé ọmọ ìyá mẹ́ta ni wọ́n jìjà títí láti Ìgbòho Akínbámi Akínbílé àti Akíjùmọ̀ yes Akínbámi wá pé Akínbílé pé wà wọ́n àgbà Akíjùmọ̀ náà Akíjùmọ̀ lọ fẹ́ yàwó ilé ìdàrú Akínbílé náà wọ́n wá bìí fún láti pé Ìbàdàn wá tóbi wá dé lẹ́yìn tí wọ́n wá sọ̀rọ̀ ìtàn Ìbàdàn màmá àwọn ẹlòmíà kan dákẹ́ ni wọ́n ti gbàgbé tó fa bá ṣe dé wọ́n ní ọmọ ẹlẹ́dẹ̀ kì í ṣe ọmọ ẹlẹ́dẹ̀ àfẹ́ ẹlẹ́dẹ̀ ni torí gbàjà ní ṣẹlẹ̀ tí ẹ̀hún ẹ̀gbọ́n wa àbá sọ fún mi ó ní wọ́n di ifá tí wọ́n dá ẹ̀ wá ní tèmi ò Ìbàdàn máa ń bọ̀ kúrò láṣìṣe wọn ní àkọ́bí rẹ̀ ló fi rúbọ obìnrin àwọn bó ṣe rí nítorí pé ìgbà tó délẹ̀ ìgbà tí wọ́n dé báńdì rẹ̀ dán wọ́n bá lóbìnrin tí wọ́n dè mọ́lẹ̀ báńdì rẹ̀ jẹ́ bá ṣàlàyé àgbà ní ọ̀yà ẹ̀ máa mú lọlé àti pé wá di àwọn. náà lẹ́yìn tẹ́bà wò dáadáa rí pé agbára ni pẹ̀lú Ẹdẹ tàbí Ifẹ̀ Ọ̀yọ́ ọmọ ìyá kan náà ni wọ́n àmọ́ kí ni àṣírí tí ń bẹ́ẹ̀ ní pé a gbọ́dọ̀ gbàgbé àṣà wa àṣà wa yẹn ló ń dín agbára ní kù tí wọ́n di pé ní ajẹ́ tó ń tọrọ jẹ ajẹ́ tó ń gbá bí bọ́ọ̀lù wọ́n gbá wa sókè wọ́n gbá wa sílẹ̀ ní àsìkò tó pé mo lọ lu ìlú tí mi dé tí mo sọ pé orúkọ Ọlọ́run ní mú ara jí o ní háì àwùsùbí láì hẹ́rù oríṣiríṣi lójú pé kí ni gbogbo àwọn ẹgbẹ́ tí mo dá sílẹ̀ gbogbo ẹ̀ ní wọ́n gbà máa ń lówó àìdá kan kó ẹjọ́ kan ní wọn lẹ́sẹ̀ tàbí kí wọ́n ti mú dànù bíbá níbi iṣẹ́ kan mú kó níbi tí wọ́n máa tẹ ẹ̀rí kọ́bọ̀kọ́bọ̀ láti jẹ máa gbé wọn kúrò káàtó àwòdákẹ́ àbínú tó gbé kíni ẹni tí wọ́n fẹ́ jó ilé bàbá rẹ̀ onídákẹ́ yóò máa bá wọn dùn ní pàápàá ọ̀rọ̀ ẹ̀mí àti rí pé kíni àti bọ́ lójú pé àwọn bọ̀rọ̀ níbọ̀ ó títí di àsìkò tá a pàdé nǹkan ti ṣẹlẹ̀ àwọn ní newspaper àwọn ní rédíò àwọn ní tv Saguru Mahadi ó ń jẹyàn ó ń pààyàn ó ń gbẹgbá àwọn kò tí náà tá a bá ti gbọ́n lọ sílé ẹjọ́ níṣẹ́ ni wọ́n máa dìlé ọjọ́ yẹn títí sí kọ́pọ̀kọ́pọ̀ tá a fi jẹun. ọdún wọn lọ dànù síbi kan. ṣe ọ̀rẹ́ wa lójú èèyàn àmọ́ tí ó ṣe ìbátí a nígbàgbọ́ ní ọkùnrin pé ìmọ́lẹ̀ ayọ̀ ní àbọ̀rí ni ìgbà tí kábíyèsí ní kí ẹ yọjú tí wàá gbà wá lẹ́ẹ̀mí bá ọjọ́ ìlà tí mo gbé ìmọ́lẹ̀ ti dé torí pé Ìgbòho pàdé Ìgbòho ni kábíyèsí rẹ bàbá bí Yorùbá bá pàdé ọmọ rẹ̀ bẹ́ẹ̀ bàbá bẹ́ẹ̀ ni ọmọ wa bá bàbá rẹ̀. làbí nígbà tí kò ní bàbá rẹ̀ mọ Ìgbòho sakọ́ má ṣe yí wọn nù o ìyẹ́rì ara igi kì wọ́n nù o gbàgì ló di bàbá rẹ̀ mú o. so
so ìwà kan la fi yàtọ̀ sí wọn. bẹ́ẹ̀ni. akíkan nìkan jẹ́. bẹ́ẹ̀ni. àkíyàn ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ni bàbá. kíbi tẹ́lẹ̀dá bá fi wá síbẹ̀. bẹ́ẹ̀ni irú ìtẹ́ pẹ̀lú tí mo wá fún yẹn sí ìyẹn jẹ́ ni. ìyẹn jẹ́ ni. tí ọlọ́run bá fi irú yín kẹ́mi sí wọ́n gbàlẹ̀ yẹn lórí yẹn jẹ́ irú wa bẹ́ẹ̀ dá àwa Yorùbá kí ló tà síbẹ̀ ìyẹn jẹ́ ni bàbá ló nílẹ̀ rẹ̀ tí gbogbo dọ́kúmẹ́ntì nígbà mo rí dọ́kúmẹ́ntì ẹ̀kọ́ fún mi ní ọdún náà lọ́hùn mo gbé ìwé ìdá ìwé tí èsì ìwé ọdún 10 kì í sọ ọdún 15 ẹ̀yin dẹ̀ bọ́ síbẹ̀ ẹ wá gbé ta ẹ gbé fún Fúlàní kẹ́kọ̀ọ́ rà torí owó bọ̀ nígbà táwọn tó ní ilẹ̀ tí wọ́n dẹ̀ sùn kábíyèsí pé ẹsẹ̀kẹsẹ̀ mo sáré dé ni níbo ìgbàlẹ̀ bàbá mi ẹ̀ tó bẹ́ẹ̀ àdúpẹ́ fáwọn tó nílẹ̀ tó ti wà lẹ́yìn tàrí nǹkan ẹ̀ gbà padà ibẹ̀ kọ́ ewé tó máa rà. làbí ní ìyá ọ̀tẹ̀ẹ̀tẹ̀ tí alẹ́ nu má fọ́ bí èèyàn ilẹ̀ lanu kọ́ gbà wọ́n ọ̀tá mi ilé ọ̀tẹ̀ẹ̀tẹ̀ o ọ̀tẹ̀ tí alẹ́ nu má fọ́ bí èèyàn ilẹ̀ lanu yá gbà wọ́n ọ̀tá mi ilé ọ̀tẹ̀ẹ̀tẹ̀ o. Kábíyèsí bàbá mi Sadguru Maharaji o. Ẹ má sọ pé mo bá yín lóye mo pè yín lórúkọ orúkọ la kúkú kọ bá aládé kábíyèsí bàbá mi Sadguru Maharaji o. Láfi ní ilé ọ̀tẹ̀ẹ̀tẹ̀ ọ̀tẹ̀ tí alẹ́nu má fọ́ bí èèyàn ilẹ̀ lanu yá gbà wọ́n ọ̀tá mi o. tó lójú pé àwa takò wọn lọ́tún lósì ní pé kí ni ó try láti rí bàbá Awólọ́wọ̀ wọn ò gbà gbogbo àwọn tí wọn ò gbà ń pé níbo wọn wà lẹ́nu ó bẹ̀rẹ̀ lórí IBB mo ra bàtà fún mo ra òrùka màlájì fún fún wa ní singlet òun àtàbàjá gbogbo wọn kí ni ò ṣe ó ṣe ń tiwa ó tún lù sí ibẹ̀ ni wọ́n á ṣàlàyé fún ẹ pé so ẹ̀kọ́ wá fi gbogbo búrẹ́dì pa lọ́lẹ̀ mi so 100 kan lè fẹ́ lò bí tẹ́ da gbogbo ẹ̀rú máa lọ́wọ́ kò lè sọ̀rọ̀ ọ̀hún òun àti àwa ń jà lábẹ́ ọlọ Abacha wọlé Abacha pè wá ó fún wa ní ipò ó ní now òun ti rí pé Alhaji nìkan lẹni tó ń lè trust kò sí táwọn ti ṣe nítorí gbogbo àgbáyé ni wọ́n ti sọ pé òjíṣẹ́ ńlá ló dé yìí ó jẹ́rìí ó gbà láyé o àmọ́ ààyè ò gbà ọjọ́ tó ní ká pàdé ní 2nd Mechanized Division láti jẹ́ pé kí n introduce ẹni tí òun ó fi ìpìlẹ̀ fún ṣẹ́ni ní wọ́n bá pè ọmọdé nì pé Maharaji fẹ́ rí ọ wọ́n bá padà kò rí mi kò dé lọ́sọ̀rọ̀ àti máa ń rí pé nǹkan dé ní ọmọọṣẹ́wá fóònù pé Maharaji ìwé alákùnrin mo ti wà lọ́dọ̀ yín ìṣe jáde lẹ́ẹ̀kan náà mo jáde ní bá rí bọ́dà ìṣòro mo dé kí ló ń ṣe ń bì a ní ọlọ́jà kó lọ ra búrẹ́dì wa o ò débẹ̀ o ò tún wá jíṣẹ́ owó ní tiẹ̀ ń bẹ̀ látijọ́ ẹ̀ ní Abacha yarí ó ṣètò wọ́n yí ọbẹ̀ sí ọ̀dọ̀ TB Joshua wọ́n ní TB Joshua lọ́lọ́run lẹ́kọ̀ọ́ Jésù ní díẹ̀ ní ìjọ kan ọ̀tẹ̀ yìí àdópin wọ́n sọ títí mẹ́sàn-án wọ́n fún ní àìgbé ó lọ lu ìgbó wọ́n fún lówó kankan àwa ṣàn bẹ̀bẹ̀ torí pé wọ́n kù wọ́n bí wọ́n gbé mọ́tò pẹ̀lú ẹrù kọ́sítọ́ọ̀mù pé kí ni àwọn máa bá wọn já ní ó yá gbé mọ́tò yẹn ló ta ló fún àfẹ́ kankan títí di pé ìjọba ń ṣèyí ó dé ọ̀dọ̀ ìjọba dé ọ̀dọ̀ Yar'Adua náà ọmọ mi kan ti dolóògbé báyìí torí pé ọ̀rọ̀ obìnrin kan ló ṣẹlẹ̀ láàrin wọn ní Onitsha ọmọ ẹ̀gbọ́n ọmọ ọba Henry tí wọ́n fi sí orí fọ́tò Jésù yẹn ilẹ̀ ìlú yẹn bẹ́ẹ̀ so ní wọ́n máa ní connection pẹ̀lú ẹ̀ ní wọ́n bá mi pé náà èmi náà fẹ́ contest mo ló yá ó wọlé àbí ó wọlé on the 29 on the May
2007 11 June òpè ogúnjọ́ labari tó ń bá wọlé dé àwọn sójà wọn lọ bí ọgọ́ta máa yìdá ọba ẹni tó ń gbàdúrà bẹ́ẹ̀ wọ́n yí aṣọ kúrò ní àwọn ti ṣẹlẹ̀ nípa tv sọ̀rọ̀ lónìí. ìdájọ́ mọ̀ra ẹni bẹ́ẹ̀ nílé. ọba wọlé èmi ò jẹ́ rí mi àtàwọn dẹ̀ rí mi àwọn ní àwọn ò rí mi èmi dẹ̀ rí mi. bàbá mi ò bá hàn wọ́n. So now ẹni tí ń bẹ bíi tó wà ní tó ń gbàdúrà nígbà tó ń gbọ́ kìkì tó ń lọ ló bá jáde kí lè wá bí ẹ̀yin arákùnrin wá ní kí ni wọ́n bẹ̀ sí dàmọ́ ìbọn ní iṣẹ́ ṣe ìlú ọba ni ló jẹ́ náà tí ń bẹ nílé tó jáde bí ìgbìgbì ló ṣe sá lọ ọjọ́ ìrìn ló máa ń ṣàlàyé pé àwọn oníwèé ìròyìn ní ìlú bàbá nínú ìṣẹ̀lẹ̀ but nígbà ìlọ orúkọ àwọn olùṣẹ́ àwọn lẹ́wọ́n ń bí wọ́n àwọn tí wọ́n wá mọ̀ mọ̀ kankan tá ló gba kọ́ńtíráàtì wọ́n ní kí ni mo fẹ́ wọ́n ní by next year ní on the 11th by next year ẹni tó gba kọ́ńtíráàtì yóò fàyè sílẹ̀. kábíyèsí rẹ̀. bàbá ọjọ́ ìlú ni babadé ìlú ṣù. káì. kí ni wọ́n jẹ mí nítorí pé mo ṣe kọ́ńtíráàtì kan tí owó ní ẹ̀ 16 million ló wà lórí ẹ̀ wọ́n fẹ́ sanwó rìn fún mi wọ́n ṣe mítìn lábújá àmọ́ bó ṣe jẹ́ wọ́n ṣọ́ra wọn mi tó lọ wọ́n bá lọ́wọ́ ọ̀wá yẹn pé àbúrò mi ni màrájì màá lọ gbé nígbà owó yẹn fún mi àbúrò ìṣe owó yẹn ni wọ́n fi kọ́ ilé ń bẹ̀ tí bá débẹ̀ á ní àbúrò mi báwo rí wọ́n ṣe lè kó sí òun ní kọ́kọ́ bàbá wa ìwé aláyẹ̀dẹ̀ náà kò mọ́ ni bẹ́ẹ̀ náà ni ẹ̀ náà bàbá wa aláyẹ̀dẹ̀ bẹ́ẹ̀ $16 million kó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ wọ́n ní kí ni àbúrò mi ní máa yíṣẹ́ wọ̀ yíṣẹ́ bí màá ṣe bẹ́ẹ̀ àwọn ṣọ́ọ̀ṣì tí wọ́n dé wò tí ì pé bí ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún láti kọ́ lé láyà àyàyà àwọn wà bẹ́ẹ̀ àwọn ìpè kí ni ó yá kò sí bó ṣe lè jẹ́ wọ́n ní àpẹjẹun kì í jẹ́bàjẹ́ gbogbo wọn náà dà lẹ́nu. kábíyèsí rẹ̀ wọ́n. so rírí eyín báyìí ló fọ́pọ̀ olú ẹ̀ balẹ̀ kábíyèsí rẹ̀. tó pé tí wọ́n bá ní èyí lọ bá àwọn OPC náà ni wọ́n lò tí wọ́n fi gba ilé tí wọ́n kọ́ ibì kan tí wọ́n ní wọ́n pa ẹran lójoojúmọ́ nì kéèsì yẹn dẹ̀ wà kóòtù tí wọ́n ní kí wọ́n kó kúrò kí wọ́n yí wọ́n bá àwọn èèyàn nínú ìjọba tí wọ́n á yíwè kí wọ́n lè fi omi dẹ̀ máa gbé olùdúró bẹ́ẹ̀ ni àmọ́ kí ni mo fẹ́ fàyè ń bẹ̀ ni pé ìjọba bíjọba ṣe wà ní láti tún ìlú ṣe ni. bẹ́ẹ̀ni láti dáàbò bò wá láti tún ìlú ṣe wà. èwo ni ìjọba tó di ìjọba múnisìn tó di ìjọba tó pé kò sí béèyàn ṣe lè gbà àfi tó bá ṣe ìjọfẹ́ ìjọba dẹ̀ ni kì í ṣe pé àṣẹ ìjọfẹ́ èwo ni pé o gbọ́dọ̀ ṣe ẹ̀sìn ìmọ̀lẹ́ tipátipá wọ́n ṣàlàyé fún ẹ pé ẹ̀fẹ̀ pa wá ikọ̀ ọ̀fẹ̀lẹ̀fẹ̀ pa wá nítorí pé ẹ̀sìn ó ti dè sí nílẹ̀ wa bí àṣà wa ní kámàdàlẹ̀ àwọn bàbá wa wọ́n bá ìdíyẹ sọ̀rọ̀ wọ́n bá màálù sọ̀rọ̀ wọ́n rán wọn níṣẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ń fò lọ́sàn-án wọ́n ń fò lóru kò sí nǹkan kan tó ń bá wọn jà àmọ́ tí ẹlẹ́dàá bá jẹ́ mú ara yí tó dé yìí ó àṣẹ̀gùn yín aṣọ ńgbà tí mo rí yín tí ọ̀rọ̀ ní dàbò ṣe dà bẹ́ẹ̀ dákẹ́ mo rí bẹ́ẹ̀ bàbá. bẹ́ẹ̀ dákẹ́ tó pé mo ní ẹnìkan tó dúró ẹni tó lè ṣe ọmọ mo fi ṣe ìwé kan ọmọ jọmọ lọ. mo rí bàbá mo rí dẹ́kun sọ lórí tẹlifíṣàn mo ti sọ̀rọ̀ yẹn fún ilé kan mo rí kíní yẹn. so wọ́n ní àmàlì yìí ò ní lẹ́ẹ̀dì mo ní
a má gbàgbé ohun àdáyébá táwọn bàbá wa fi sílẹ̀ ìṣẹ̀ṣe làgbà o ìṣẹ̀ṣe làgbà o ìṣẹ̀ṣe làgbà a má gbàgbé ohun àdáyébá táwọn bàbá fi sílẹ̀. obìnrin míì kò gbọ́ bẹ̀ mọ́ tàbí ní òkè bá jẹ rámàlà jẹ ẹyẹ ká jẹ ráìsì àti kábàbí kankan nù. tàbí gbé Donald Trump bẹ̀ ìjọba lè ní ọwọ́ tó gbé ọwọ́ yẹn ó da àmọ́ kò dáná tó ní pé bó bá dúró fẹ́ kẹ́nìkan gbọ́rọ̀ sí ẹlẹ́nu kí ṣe kó gbé kóńdó dání yóò sá lọ. yóò sá lọ lọ́rẹ́ mi máa bà á. bẹ́ẹ̀ ni ó fún lóúnjẹ fún lómi táwọn kan rẹ̀ ní ìgbàgbọ́n ò lè ṣe nítorí pé kí olómi ni wọ́n àwọn bàbá ńlá wa àtijọ́ nínú wọn tó ń jalè ní òkú gbé lọ tíṣàn ní bínú wọ́n wá gbé lábẹ́ omi wọ́n wá gbé gbẹ́gbẹ́ àti wọ́n máa jáde ìgbéyọ̀ àti bọ́ ọ láwọn gbàgbé pè ní òyìnbó. àtọ́wọ́ fún bàrà yìí. òyìnbó wọ́n nímọ̀ àmọ́ wọ́n ti dé egan ní èèyàn lórí pé gbogbo òwe tí wọ́n kọ Ọ̀yọ́ ń bí iná ti gbé gbogbo history wọn ní lọ tó fi ṣèwé ìdáná kò sí bó ṣe ṣe ó lè máa jẹ́ lọ́la ọ̀tẹ̀ ní lórí fàájọ́ pé láti jọ àárọ̀ títí dè ní ó ń bára wọn jà. sóhun tó bá kù sí ni pé ìmọ̀ tá a bá gba ìmọ̀ tá a bá padà sí ìṣẹ̀ṣe wáṣẹ̀ gbogbo kí ni yóò yọ kó nítorí kò sẹ́ni tí ó wà burúkú kò sẹ́ni tí ó jalè mọ́ kò sẹ́ni tí ó lẹ́nikẹ́ni jà mọ́ gbogbo nǹkan máa lọ létòlétò káwa rí pé nínú kòkò dúdú ni ẹ̀kọ́ funfun ti jáde. so inú wa dùn pé ẹ̀wà bí ìmọ̀ yẹn ló kàn jẹ́ pé ní àsìkò tó bá yá àdúgbò nítorí ọwọ́ kan ní wákàtí 5-6 àti báyìí nítorí pé ìmọ̀ yẹn yóò fi hàn yí pé ọmọ ènìyàn nǹkan mẹ́ta ní ń bẹ nínú ẹ̀ ara ẹ̀ àti ọgbọ́n tá a kọ́ láyé àti ẹ̀mí Ọlọ́run ti bẹ nínú ẹ̀ àwọn bàbá wa ẹ̀mí ẹ̀ ló darí wọn bí oyin tó ń ṣe oyin táwọn wọn ò lọ léèwé ẹdìẹ tó ń kọ́lé ẹ̀ kò lọ léèwé kò sí ni so kó wá di pé lẹ́nìí ìmọ̀ yẹn òun nìkan ní òyìnbó fi bò bọ̀ lábẹ́nu wọ́n ń jìjà yìí pé ẹyẹ dẹ̀ ń kọ́ ilé tòótọ́ láì lọ léèwé ẹ̀wọ̀ yẹ ká ẹ̀ àbọ̀ báyìí ká ẹyẹ máa hun ewé ahun nǹkan jọ adẹ kọ́ ilé adẹ máa gbé mbẹ lálàáfíà. ṣe ni bébè atúnlọ́wọ́ bẹ́ẹ̀ ni bọ́tí wúlù síbẹ̀. a ti fi ṣe dára. so máa ń fọ̀rọ̀ sọ mo máa ń sọ fún wọn ní ẹ̀fẹ̀ ìgbà agbára wọn ní rírì tí ti ṣe nǹkan náà. ẹ wo bí mo ṣe rìn lọ títí tí ẹ̀mí ìṣe padà èṣù bí lásán ẹ̀mí kankan bí ọmọ ènìyàn ní láti pé iṣẹ́ tó lọ́n gbé lẹ̀ kò sí ẹni tó ní ìyẹn. kò sí ntọ́nà bá ṣe ẹnìkan kò lè túká. nítorí ní Amẹ́ríkà àfọ̀nìkò ní Amẹ́ríkà tó di pé ẹni tí wọ́n ti ara wọn tí tágbára ń dọ́dọ̀ rẹ̀ wọ́n ṣe wà lọ fẹ́ òyìnbó obìnrin kìíní obìnrin kejì obìnrin kẹta obìnrin kẹrin wọn nìyẹn ẹni tí ó gbàṣẹ lọ́wọ́ ẹ̀ òyìnbó ló máa jẹ́ ó tó wá dìde ìjọ ní July 17, 1976 ọba sọ ní gbangba pé kí lè rò ajírọ́ba tó ń bọ̀ nílùú Ìbàdàn ní Áfíríkà òun ní agbára ni òun ló ní agbára ni o táwọn òyìnbó bá bẹ̀rẹ̀ wọ́n fẹ́ pa àmọ́ òṣìṣẹ́ àti pàdé ní London ní ọjọ́ kìíní oṣù kìíní 1980 tí mo gba ìmọ̀ ní ẹ̀wọ̀n sọ pé mo gbọ́dọ̀ kúrò wọ́n fún mi lóṣù mẹ́ta mo gbọ́dọ̀ kúrò ní àárín wọn ẹ jẹ́ kí n lọ ra mọ́tò kí n ra kí wọ́n ní mọ́tò kìíní ṣé ọ̀rọ̀ mọ́tò là ń rí yìí bóyá o tí n bá ti kọjá pẹ́rẹ́ ní ti máa di kókó àbáwọlé ní 17 July
1980 láti gbé lọ káàkiri so wíwá àyín lè ní ìlú ó jẹ́ nǹkan tó títí olùdó sọ bínú mi ṣe ń lò nítorí pé àbájá ńlá ti pẹ́ ẹ̀mí burúkú yẹn náà wọlé ó wọlé sí wọlé ńlá ẹ sọ wípé wọlé o jọ o ilé mi tí mò ń kọ́ ìlú mi ò ní kó bẹ̀ àdúgbò tí màlájì ẹ sọ fún bàbá màlájì ọjọ́ nìṣẹ́jọ wọlé ilé tèmi náà lé ohun tó sọ àmọ́ mistake tó ṣe é ni ló ti fọ ilé ẹ̀ kábíyèsí fọ ilé ẹ̀ pátápátá òun àti ìyàwó ọmọ ọ̀pọ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ àmọ́mọ́ dání ó fojú di ni ẹ̀mí olóògbé ni kì í gbà kan bẹ́ẹ̀ kí ló dé yìí àjọ ló wà àmọ́jà a ní sọ fún bàbá mi pé kó wọ́n blẹ̀ sílé kí n tó kó bẹ̀ ó wá lò gbàgbé ìṣòkú gbàgbé fojú tẹ́ńbẹ̀lẹ̀ wà. kábíyèsí ọ̀rọ̀ who is this man ẹ̀ sọ fún ọjọ́ ìlú wọ́n lọ béèrè owó tẹ̀ ẹ̀ sọ fún gate man yìí ṣóun lè bá ní ibi iṣẹ́ pẹ̀lú dìgírì tó pọ̀ ìwà burúkú ni àmọ́ ìwà rere ni ìṣòro so mo dúpẹ́ pẹ̀lú wa ní dúpẹ́ lọ nítorí pé àwọn ọmọ wa tó wà ní pàápàá sista wa princess tí wọ́n sọ pé màrájì bí kábíyèsí ò tiẹ̀ gba ìmọ̀ kan tó lọ àwa yìí ò jẹ́ kí àbúrò mi kúkú dáadáa kan gba ìmọ̀ ni àwa ti ṣànímọ̀ ìmọ̀ àmì kò sí ní ibikíbi tó bọ̀ á rí àwọn èèyàn ní ká má ṣe kí ni kẹ́wé má jẹ́ o ibẹ̀ yẹn tiẹ̀ tó wá yàtọ̀ tó yàtọ̀ tí nítorí tí ẹ wá wo ìgbà tí mo ti dé yìí lọ́tún lọ́sì ogun rárá àwọn bàbá ti sọ pé ó wá tẹ̀lé àṣà wa kò sí ogun náà tó lè gbé oṣù kápẹ́sì kò sí àfẹ́kẹ́ ìmọ̀ ìgbókòlé kí ni ìkànnì ní ìmọ̀ tí mo fẹ́ sọ ní pé ọjọ́ tí wọ́n wọlé wà wọ́n wá jòkó èmi ò kẹ́ ẹni tó ṣẹlẹ̀ ọ̀pọ̀ gbọ́dọ̀ ìlú iná bá dé ha àrájì àwọn kan wọlé sí mi orí ọmọ nínú orí wọn kí wọ́n ṣe kaníyàn bẹ́ẹ̀ náà ní ìgbà tí wọ́n fẹ́ ṣe election sí Abíọ́lá Jóbi ní bàbá ó wọlé wọn náà wọ́n gbàgbé tí bá débẹ̀ gbogbo owó mọ́tò owó oúnjẹ gbogbo ó wọlé ṣe bàbá yín bẹ́ẹ̀ ní ìròyìn sí òde gba ìmọ̀ wọ́n ti jáde ní ọjọ́ tí mo fẹ́ fún ọ nímọ̀ ọjọ́ ní ní bàbá Adédìbú wọ́n ní màmá wọn kú ẹ̀yà màmá ìyàwó wọn ni gbogbo wọn darí lọ sí ìlú wọn gbàtí wọ́n padà ẹni pé wọ́n fi lọ́ọ́ lè tó jẹ́ tí wọ́n gbà yìí àmọ́ ẹ̀yin lè jókòó èmi lè jókòó èmi ṣẹ́rí ó bá ṣe é ṣe kí ní kẹjì gómìnà Ọ̀yọ́ yìí ó yá nítorí pé àwọn ẹni tó lẹ́wà ẹni tó yẹ pé tó bá ní bẹ́ẹ̀ ni kápò tó kò sí ẹnìkan tó lè tì í mọ́ torí ọmọ àgbà níyí àti ilé ọwọ́ yìí ọjọ́ tẹ́ ẹ lọ sí bí Ìbàràpá ni àbí gbogbo ẹni mo tẹ̀lé pé ọ̀rọ̀ ní ṣẹlẹ̀ tí wọ́n pa dókítà ni wọ́n lọ bá wọn níbẹ̀ pé agbẹ́ pé dókítà ń bẹ lọ́wọ́ ní bẹ́ẹ̀ ni dókítà ń bẹ lọ́wọ́ ẹ lọ mú 50 million wá wọ́n mú 40 million ní 10 million tó kù kan ẹ lókè àwọn bọ̀ wọ́n mú 10 million bẹ́ẹ̀ wọ́n kú. dókítà wọn rí wọ́n ti pa kí wọ́n tó ń bá láti délẹ̀ wọ́n tún jọ́ ọmọ ọba lóyìn ẹgbẹ́ ọba náà fi 5 million gbọ́mọ rẹ̀ padà nílùú wa. àwọn wò bí tàbá gbọ́ àní yẹ Sunday Igboho ti débẹ̀ o àjẹ kakini àárín nínú fídíò tí a bá wọn sọ pé àwọn kì í ṣe bẹ́ẹ̀ tó ṣe yóò dáa. Nigeria is for all of us. How can you do this kind of thing? ẹ jọ ìmọ̀ sọ fún gómìnà ẹ kúrò bẹ́ẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn sí mi gẹ́gẹ́ tó kúrò láì bẹ̀rẹ̀.
wọ́n á fún ọ lọ́jọ́ méje ọjọ́ méje kò fún ẹni bẹ́ẹ̀ sí i torí mo lọ bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí nínú ìlú wa ń bí kílẹ̀ ń pa àwọn yẹn wá fún gbogbo rẹ̀ àtẹ̀pà ìpẹ́rẹ́ pé ibẹ̀ ẹ chíǹjì wà tẹ̀ ń wé yẹn o wọ́n sì bẹ́ẹ̀ mọ́ wọ́n bẹ̀ sí i bọ̀ kẹ́sì yẹn fún nílùú wa nílùú bàbá mi ẹ tí wọ́n ń pa àwọn fámìlì wa ọjọ́ méje lẹ́kùrọ̀ ni ibi tí wà láti rẹ̀ yẹn ẹ̀ńtọ́lọ́ ń bẹ lẹ́yìn ẹ̀ àlẹ́sẹ̀ dandan fún un. lóbi ọ̀yẹ́kú lórí ẹ̀nà ìgò sórí owó bàbá dàmí lọ́la o. ọ̀yẹ́kú lórí ẹ̀nà o ọkàn ní ẹ̀fọ́ kan balẹ̀ èjì ògbèǹgbèrè tẹ̀yìn bọ̀ yẹkú lórí yín náà o ọkàn ní ẹ̀fọ́ kan balẹ̀ o èjì ògbèǹgbèrè tẹ̀yìn bọ̀ yẹkú lórí ọkàn ní ẹ̀fọ́ kan balẹ̀ èjì ògbèǹgbèrè tẹ̀yìn bọ̀ o. Bẹ́ẹ̀ni, so ìyẹn kan èkejì ṣe rí agbára wà fún àwọn aráàlú kò sí tí mo lè ṣe wípé kí n sọ nípa agbára ló dàbí oko kan ni èèyàn á lọ bẹ̀ èmi ò mú ẹ̀gẹ́ ètò ìmú iṣu anything agbára wà àmọ́ ẹ̀yin ní ẹni agbára yìí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ tọ́jú màrájì bẹ́ẹ̀ ṣe ṣe ń jọ́ màrájì ní òfin lágbára sí pé nínú táwọn wí pẹ̀lú iṣẹ́ tí mo ṣe nílùú yìí kò sí pírẹsidẹ́ǹtì gómìnà tí mi ò lọ́wọ́ nínú wọn èyí tí ó bá ń dínkù ní àwọn díẹ̀ tí ń bẹ ní òkè lọ́hùn-ún ọ̀nà tí mà tí mo ń bá Yàyà Bello sọ̀rọ̀ mo ní tó ń bá kò ta ní ó bọ̀ bẹ́ẹ̀ òun lẹ́ni tó bọ̀ bẹ́ẹ̀ báwo ni mo yà ṣe mọ̀ pé Yorùbá ní kúrò lẹ́yìn Yorùbá tó bá jẹ́ pé ẹnìkan mú yàn nílẹ̀ Yorùbá ẹni ajẹ́ntì ń lọ́wọ́ ń bẹ̀ mo sọ ní pépà pé ẹni ẹ o kó dá o tàbí kó dá tó pé ọ̀rọ̀ wa àti ọ̀sọ̀rọ̀ lásán àjẹ àrùn kò sí àwọn kò sí ọ̀jẹ̀ kò sí gbígbẹ́ wípé kí Yorùbá lè borí láti ṣe bí aṣíwájú ọmọ Ọlọ́run kìíní bó ṣe rí torí nílẹ̀ Yorùbá bí wọ́n ti kó agbára yẹn lọ Amẹ́ríkà London tó fi ṣe ogun tó fi ṣe ìmọ̀ ẹni ó jẹ́ kí wọ́n mọ̀ so ọ̀rọ̀ yìí wá débi tó yẹ pé wọ́n bá wọn dọ́là ẹ̀ lè fúyà tó bá lọ sí campaign 300,000 200,000 150,000 àwọn ará bí ẹ̀ wá rí pé ó ní bàbá ẹ̀ tí olóhùn jẹ́ sí wọ́n mọ̀ wọ́n bá gbé pé bó bá àwọn onímọ̀ nìkan ní Mali tó pé 50 million yóò wọlé bẹ́ẹ̀ nítorí wọn ní bóòlù ṣe wọn ni ó máa lọ gba placenta obìnrin tó bímọ lóṣooṣù ọmọ oṣù márùn-ún kankan ó ṣe yí sí inú o ló bá lọ ṣe kiri ọjọ́ tó máa ṣe campaign àti wọn bẹ̀ wọ́n tó èèyàn mẹ́wàá lójú bá ti ló ṣe ní selection kí mo fẹ́ sọ ọ́ nìyí pé ẹ̀yin lẹni mí àwọn náà lẹni àmọ́ àwọn ìṣẹ̀lẹ̀ gbọ́dọ̀ lò òyìnbó mọ̀ bẹ́ẹ̀ kò sí ní ìbàjẹ́ ní Amẹ́ríkà London tó máa ń ṣe ọ̀rọ̀ ìdìbò ni gbogbo wọn náà máa ń ṣàbí tó máa ń bá wọn jà bẹ́ẹ̀ gbogbo wọn náà máa ń kọ̀wé màrájì bá wọn dá sí i but àwọn èèyàn wọn gbà wọ́n fẹ́ káwọn èèyàn wà ní kí wọ́n dìde wọ́n gbé tí wọ́n ní lárugẹ bẹ́ẹ̀ so kí ni mo fẹ́ fà ló ń bẹ̀ ni pé ẹ̀yin lẹ́ni màrájì ló sà ẹni ìfẹ́ ta ní sí ó dàbí ẹsẹ̀ olúwẹ̀ ni wà torí pé ẹ fi hàn wípé Yorùbá ò tí ì ṣubú Yorùbá wà Yorùbá pé bàbá
èso máńgò kan ni.